Hello, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí. Èmi ọmọ yín, olólùfẹ́ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín náà ni mo tún dé o. Èmi Lẹ́díkè, ìfẹ́ olúwa ṣọ. Mo fẹ́ fi àsìkò yìí mo kọ́kọ́ fẹ́ fi bẹ̀ gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá pẹ̀lú ọ̀rọ̀ YouTube mi. Kọ́lọ́ kó ṣàánú ni mò ń ní àwọn challenges pẹ̀lú YouTube mi. So this is my new YouTube channel tí orúkọ ẹ̀ jẹ́ Lẹ́díkè News Carrier. Lẹ́díkè News Carrier. Bá dẹ̀ wí kan pè mí Lẹ́díkè News Carrier náà alálàlá gbogbo ẹ̀dùn bá mi lẹ́jẹ̀ mu. So bó ṣe jẹ́ ni ẹ jọ̀ọ́ bó bẹ́ ṣe wo fídíò yìí. Ẹ má gbàgbé láti bá mi subscribe, ẹ bá mi share, ẹ ràn ministry mi lọ́wọ́ mo bẹ̀ yín ni. Ẹ ràn mí lọ́wọ́, ẹ jẹ́ kí YouTube yìí kó boost. So ẹ bá mi share, ẹ drop comment yìí, kẹ̀dẹ̀ bá mi like. Ẹ wá wò pé kí ni mo mú wá fún yín. Ọ̀rọ̀ Elizabeth ADEBUHARI àti kí lorúkọ ẹ̀ ti jẹ́ MEWALOKA. Ọlá ń bá mi sùn, ó bá mi jí, mi ò wá kiri. Mi ò dààmú kí n tó wọ́lá o. Ó ti lẹ́tí jẹ́, ó ti ṣe kí ni, ó ti di gbàsgbòs, woro sí woro gbàsgbòs, woro sí woro gbàsgbòs. Ẹ má bínú bójú kámẹ́rà fóònù mi ṣe wò. Ẹ má bínú bó ṣe wò. Ẹ bá mi manage ẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi ṣe kí ni? Ẹ bá mi manage ẹ̀ bẹ́ẹ̀. Ẹ bá mi manage ẹ̀ bẹ́ẹ̀ bó ṣe wò yẹn. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí sáré gbé yín débẹ̀, kí sáré gbé yín trábàyé. MEWALOKA ó kọ fún Elizabeth ọba ńlá. Ṣé mọ̀ pé Elizabeth ọba ńlá ti ADEBUHARI ó máa ṣe àìtúndò gan, pàápàá lórí ọ̀rọ̀ aṣíwájú. Ẹ yẹ ká sáré jọ débẹ̀. Ẹ bá mi gbọ́ ohun tí MEWALOKA sọ. Ẹ má gbàgbé má bá mi share, ẹ má bá mi tẹ top up bẹ́ẹ̀ ṣe wo program yẹn ṣe gan. Ẹ wà á ní ṣubú dànù, kò tí ì le tó ìgbà tó lórí yẹn kọ ìlú le koko ọlọ́run wá sọ̀lù dẹ̀rọ̀. Ẹ mọ bí tá a ti ń bọ̀ ni. Inú COVID láti wọ̀. COVID kọ́kọ́ bà nǹkan jẹ́. Ó ń bọ̀ COVID máa tó dé ó bà nǹkan jẹ́. A kúrò nínú COVID, a bọ́ sínú ọwọ́ Emefiele àbí kílẹ̀ ń pè, ó bà gbogbo small scale business jẹ́. Big scale business tí ò dúró dáadáa gan, ó collapse. A tún rọ́jú. Ẹ mọ̀dí tá a fi rọ́jú, tá a fi tolerate Emefiele ni. Ẹ mọ̀ reason táwọn Nigerians fi keep faith ni. Allah máa dìbò. A ní nítorí wípé aṣíwájú ó ti promise wa ní renewed hope. Allah máa dìbò. Àforírọ́ ni. Nítorí pé a ní ìgbàgbọ́ nínú aṣíwájú, gbogbo wa bọ́ síta dìbò. Ẹni sùúrù. Gbàrà tá aṣíwájú wọlé, a tún wọnú subsidy remover. Gbogbo wa ní yes, subsidy must go. That is bravery. Gbogbo wa la mọ̀ pé ní subsidy láti lọ. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àti kúrò nídìí pé subsidy gbọ́dọ̀ lọ. Subsidy gbọ́dọ̀ lọ, nídìí wọ́n gbọ́dọ̀ remove subsidy. Àmọ́ kì í ṣe kí sensitive comment máa bọ̀ torí pé you are aṣíwájú loyalist, you are supporters of aṣíwájú, you campaign for him. You now choose to be insensitive to the pain and the agony of an average Nigerian. Kò wọ́ọ̀kì. Aṣíwájú fúnra ẹni let the poor breathe. He said he owes us that much, that they shouldn't suffocate us. Ọ̀rọ̀ tútù ní kẹ́ ẹ sọ fún wa. Ẹ má fi àjẹwá mọ́pọ́n méje. On easy lies, the head that wears the crown, all eyes on aṣíwájú. Tẹ́ ẹ bá sọ wípé I expect magic, I expect miracle. Nítorí ìyà yìí tó oníṣẹ́ oṣù owó wọn kò increase báyìí. Owó gbogbo nǹkan tá a rà lọ́jà ó ti skyrocket by 500%. À ń sọ̀rọ̀ pé wọ́n remove subsidy owó epo, gbogbo nǹkan ló gbówó lórí. Àwọn tó wà ní private sector ńkọ́ tó ń gba mega amount. Owó ti lose value. Àwọn oníṣẹ́ ọwọ́ tiẹ̀ ti ṣọ́ọ̀bù. Àwọn oníṣòwò kéékèèké wọ́n ti ṣọ́ọ̀bù. Everybody ti do ní fine bara. Àtolówó àti sálíkà báyìí kò show of anybody mọ́. A sọ̀rọ̀. Ẹ jẹ́ kí Mr. Dele Aláké ṣiṣẹ́. Ó good nínú ibi iṣẹ́ tó gbà sí. Ẹ jẹ́ kó sọ̀rọ̀. Aṣíwájú gan máa appeal sí sense wa ni, kì í ṣe wípé ó máa bú wa. He is our president. Nǹkan tó yẹ ká máa sọ báyìí ni wípé
ká jẹ́ kí presidency mọ̀ wípé nǹkan le a dẹ̀ mọ̀ wípé sà kò tí ì joṣù méjì tẹ gba iṣẹ́ yìí ṣùgbọ́n a lè fi excuse yẹn ṣe APC ló gbélẹ̀ APC ló gbà á ṣé ẹ rí ó dàbẹ́ ni pé ipò tọ́lọ́run tó yín sí tọ́lọ́run fi aṣíwájú sí níbi ètò Nàìjíríà aṣíwájú gan ò tí ì mọ ìyá rẹ̀ bá a ṣe ń wò yín à ń wò yín bíi mẹ̀sáyà kan à ń wò yín bí ẹni wípé ẹ̀ ń bọ̀ wá gbà wá bí olùgbàlà àwa ọmọ Nàìjíríà bá a ṣe ń wò yín nìyẹn ẹ má ṣàánú wa ni ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ subsidy yà á mọ nǹkan tó ń ṣẹlẹ̀ Nigerians ti wá exploit Nigerians kíní wá ń le sí àwọn elépo ti wá sọ wá di kíní wọn ti ẹ̀ bẹ̀rù láti gbówó lé epo mọ́ ẹ jọ̀ọ́ is there anything like a price control board tó lè bá wa dá sọ̀rọ̀ yìí is there anything tẹ́ ẹ lè ṣe tí relief fi lè wá sọ̀rọ̀ 8,000 o 8,000 for household kò ràn tó wà nílẹ̀ yìí ẹ̀yin náà ti rí bí àwọn èèyàn yín ṣe tẹ́ fi cancel ẹ̀ owó tẹ̀ tí gbé síta tí àwọn senate tó ti bù mọ́ tó fẹ́ fi yẹn jí nǹkan inú mi dẹ̀ dùn wípé ìjọba àwa mẹ̀kúnnù nìyí kíá ẹ ti stop ẹ ti rí pé wọ́n fẹ́ fi jalè ní inú wa dùn sí ìgbésẹ̀ tẹ́ gbé yẹn hungry man is an angry man an angry man is a frustrated man ẹ jọ̀ọ́ kó tó di wípé ọ̀rọ̀ máa bẹ́yìn yọ ẹ bá wa wá nǹkan kan ṣe sí is there anything you can do wọ́n exploit wa everybody wọ́n kàn gbówó lé nǹkan kan ni a mọ̀ wípé epo tó wọ̀n yìí kò tí ì yẹ kó skyrocket tó yẹn àwọn kan ló wà nídìí ẹ̀ ọjà oúnjẹ tó wọ̀n yìí is there any price controlling board is there anything let the president speak to the Nigerians ẹ jọ̀ọ́ ẹ wo everybody sápá orí everybody ti fẹ́ laná èmi sì nígbàgbọ́ wípé àṣìbòdì mo sì nígbàgbọ́ wípé ẹ̀ẹ̀kan ní jókòó kẹ́ ẹ máa wò wá mo nígbàgbọ́ pé àdìbò fún non-entity ṣùgbọ́n why you are at it ẹ jọ̀ọ́ kí ni relief kí lẹ lè ṣe tẹ́ fi bá fẹ́ bá wa dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ kí people exploiting people tí yà fi ń jẹ people yìí tó fi máa dópin then sir ẹ bá wa ẹsìn refinery wa tẹ́ bẹ́ẹ̀ ṣe yọ subsidy yìí please do something about this refinery about this Dangote refinery what are you doing about it ẹ jẹ́ kó ìrètí ń bọ̀ ìtura ń bọ̀ ìgbà wo ló máa dé ìrètí pípẹ́ a máa ṣọkàn láàárẹ̀ o ìyá ti bá yà lẹ́ o ebi ti bébí lẹ́ o ẹ má fi ṣe mò ń bọ̀ wá Jésù tí ò dé lógún ọdún o ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa dá sọ̀rọ̀ yìí ẹ bá wa ìsìn refinery yẹn ẹ bá wa ṣe home domestic refinery wa ẹ jẹ́ ká rí ìdí tẹ́ fi yọ subsidy ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ẹ jọ̀ọ́ we don't want theory we want practical tẹ́ ẹ bá ní Nigerians ò ní sùúrù ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ nǹkan tí Nigerians ti survive ó lójú ìlú tó lè survive ẹ̀ nǹkan tá a ti forí rọ́ ó lójú ìlú tó lè forí rọ́ we are strong we are survivors so tẹ́ bá náà ní sùúrù mọ́ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ please let the president talk to the people tell us your plan for us is there any way you can help us and rescue us from those that are suffocating us seizing the advantage of this subsidy remover torí a mọ̀ pé kò tí ì yẹ kó le tó ilé àwa èèyàn citizen náà ló exploit citizen tó ń fara nira wọn lára is there anything you can do please I'm not talking to any bloggers now nobody should come for me now nobody should attack me now allow Mr. Dele Alake to do his job he's good at what he does allow Mr. President do his job ẹ má ṣòro ká ẹ ló ṣòtì àti campaign aṣíwájú ti wọlé táṣíwájú ò bá wọlé ẹ̀ ṣáà ní máa sọ wípé ẹ̀yin bloggers kan táṣíwájú ò bá ṣáà wọlé ẹ̀ ní sọ wípé ẹ̀yin Baptist kan he's now our president he's now our man let him do his job we are responsible for the people as Aṣíwájú has appointed those that will be responsible for him and people ẹ̀yin náà tẹ́ bá fẹ́ bínú be angry but communicate
Don't just be angry. Don't just shout. Don't just fight. Don't just destroy things. Speak with a voice. Communicate. Tell the presidency your needs. As a man of the people that is ready to listen to the voices of the poor masses. Solution ni o. Nobody should come for me o. Nobody should come for me. Gbogbo wa la jọ wà nínú ẹ̀. Àtọjà tí APC rà àti tí PDP rà the same thing ni o. Gbogbo wa la wà nínú ọ̀rọ̀ yìí o. It is our country. Ọmọ Nàìjíríà ni wá. Aṣíwájú gan fún rẹ̀ ọmọ Nàìjíríà ni. Aṣíwájú mo yẹ ọmọ tó bí o. Loyalty does not mean stupidity. Allow him do his job. Please, Nigerian people earnestly await your action. We need relief. God bless Mr. President, sir. God bless Nigerians. God bless Nigeria. Ire o. Ẹ káàbọ̀ padà sórí ètò. Bó kí gbogbo ẹ̀yin bàbá tẹ wà níkàlẹ̀ tẹ́ ń wo ibi ọmọ yín olólùfẹ́ yín Lady K news carrier, Lady K jẹ́ kọ́mọ̀. Abẹ́ ìgbọ́rọ̀ ọlọ́gbọ́n tó jáde látẹnu MEWALOKA. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Adébuhari, àfi kí wọ́n máa tútùkùtù. Ẹ̀yin ò kí ń sọ̀rọ̀ tó ní làákàyè báyìí. Ẹ gbọ́ ohun tí MEWALOKA sọ. MEWALOKA ní APC ló gbélẹ̀. APC ló gbà. Ó ní is not an excuse ni pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ dẹ̀ ni kì í ṣe excuse. Because olè ló gbé, olè ló gbà. Ẹ̀yin èèyàn mi ò fẹ́ rojọ́ púpọ̀ lórí fídíò. Mo kàn fẹ́ kẹ́ mọ̀ ní wípé yes, bó ṣe ń lọ lágbolé àwọn tí wọ́n pera wọn ní aṣíwájú bẹ́gà. Ẹ̀wọ́n tí bọ́ta ní kọ̀ọ̀kan sì wọ́n ti sọ̀rọ̀. Gbogbo àwọn tí wọ́n pariwo including MEWALOKA tí wọ́n pariwo ẹ fẹ́ bàlújẹ́, ẹ fẹ́ ṣe kinní kan, bàbá ló lè ṣe, Tinubu ló lè ṣe. Ara ti di everybody. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Breakfast ni àjọba jẹ́ ni. Alẹ́ ṣe máa ra petrol 1,000 ẹ̀ tí rí kankan. Petrol ẹ ra 1,000. Ṣé bó ti di 700 láwọn ibì kan? Ẹ máa ra ní 1,000 ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Yoruba nation no going back. Solution to Nigeria problem is Yoruba nation. Solution fún orílẹ̀-èdè Nàìjíríà òun ni kí wọ́n pín Nàìjíríà. Kì í ṣe kátikàtí tẹ̀ bá káì. Kì í ṣe kátikàtí bí ọmọ kú lọ́wọ́ adití tẹ̀ bá káì ló lè solve ẹ̀. Àfi kó ní kálukú lọ nílùú ẹ̀. Ẹ̀yin bàbá mo bẹ̀ yín ẹgbẹ̀rún ministry mi lọ́wọ́ ní YouTube mi lélẹ̀ ẹ jẹ́ bá mi subscribe ṣe bá mi share. Ẹ bá mi polongo ìyìnrere Jésù nínú ayé mi, ìyìnrere Jésù nínú ayé mi, ìyìnrere Jésù nínú ayé mi. Èmi bí mo ṣe wà sí mi ò sẹ́yìn mo ti gba kábù, mo ti gba kádàrà. Wọ́n ní gba kádàrà rẹ̀. Bẹ́ẹ̀dá ò gba kádàrà, ẹ̀dá àgbà kodoro. Bẹ́ẹ̀dá ò gba kádàrà o, ẹ̀dá àgbà kodoro. Gba kádàrà. Mo ti gba kádàrà sí location 9. Kádàrà tí mo sì gbà ojú wípé Yorùbá nation ni the only way. So ẹ jọ̀ọ́ ẹ bá mi wọ ministry mi lọ́wọ́, ẹ bá mi share, ẹ bá mi tẹ love, ẹ bá mi tẹ like, ẹ bá mi subscribe, ẹ di dààmú. Yorùbá nation no going back. MEWALOKA mo gbé fún ẹ túbọ̀ jáde kó túbọ̀ ṣe mí kó fún wọn dáadáa. Bye for now.